ìbò tí wọ́n dì ní Ọ̀ṣun state ó ya gbogbo ayé lẹ́nu torí àwọn èèyàn sọ pé àkọọ́dù kẹ̀ ó na odidi APC pẹ̀lú gbogbo gìràgìrà. Èmi ò bú APC o, ohun tí mo kàn ń sọ ni pé àkọọ́dù náà wọ́n ṣe léṣe. Congratulations gbàǹgbà sí gọ́vnà Ademola Jackson Adeleke. Wọ́n rò pé ó ti tán, àṣé pé ọlá kù sẹ́yìn rẹpẹtẹ. Ẹ jẹ́ ń sọ nǹkan méjì mẹ́ta kan nípa gọ́vnà Adeleke tẹ́ ẹ mọ̀ fún yín o ní bá a ṣe ń kí baba kú oríire. Adeleke ìmọ́lẹ̀ ti 2030 lọ́ṣun state ni o. Yes, wọ́n bí ní May 13 lọ́dún 1960. Ayọ̀bámi Akínládé lórúkọ mi. Bí mo ṣe fẹ́ sọ àwọn nǹkan méjì mẹ́ta tó ń yà mí lẹ́nu nípa gọ́vnà Adeleke. Ọlọ́run jọ àwọn ọwọ́ tó máa share fídíò yìí láti celebrate gọ́vnà Adeleke àti láti kí i kú oríire. Irú ọwọ́ bẹ́ẹ̀ ṣe àwọn náà lórí àpésìn o. Ṣe ni kó o jẹ́ kó máa fọwọ́ wọn ṣe nǹkan re. Wọn ò gbọ́dọ̀ fi gbọ́mọ sí láíláí fáàbàdà. Ọwọ́ tó láìkì kọ́mẹ̀ntì share. Adeleke ó lọ sí primary school ẹ̀ ní Methodist primary school tí ń bẹ ní Sùúrùlérè lẹ́kọ̀ọ́ kó tó di pé wọ́n relocate lọ sí Old Ọ̀yọ́ state tó wà lára ìpínlẹ̀ Ọ̀ṣun gbà yẹn. Níbẹ̀ ó tún lọ sí Nawarudin primary school ní Kire. Díẹ̀díẹ̀ ó tún lọ sí the Seventh Day Adventist secondary school lẹ́dẹ̀. Ìgbà yẹn náà ó sì wà ní Old Ọ̀yọ́ state nígbà kó tó di pé wọ́n padà yọ Ọ̀ṣun jáde lára ẹ̀ ṣé ó ti yé eyín tí tá à ń wí bẹ́ẹ̀ yẹn. Nígbà tó yá ó lọ sí Ẹdẹ Muslim Grammar School ìyẹn ní Ẹdẹ. Níbẹ̀ ló ti wá parí secondary school ẹ̀ gangan kó tó di pé ó relocate lọ sí Amẹ́ríkà lẹ́yìn ìgbà tó kúrò ní Nàìjíríà. Wọ́n ní ó lọ bá àwọn ẹ̀gbọ́n ẹ̀ méjì kan ìyẹn l'Amẹ́ríkà ẹ̀kú mọ̀dílé wọn. Níbẹ̀ ló ti lọ sílé ìwé kan tí wọ́n pè ní Jacksonville State University ní Alabama l'Amẹ́ríkà. Ó sì study criminal justice àti minor political science. Ó tún ṣe ń gbà náà díẹ̀díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ó parí ìwé ẹ̀. Ó tún lọ sí Atlanta Metropolitan State College ìyẹn l'Amẹ́ríkà náà. Ibẹ̀ ó gboyè Bachelor of Science degree ìyẹn nínú criminal justice. Gẹ́gẹ́ bí businessman Adeleke jẹ́, ó ti jẹ́ administrator àti executive director ìyẹn fún Guinness Nigeria PLC láàrin 1992 sí 1999. Ó kódà àti òun àti àwọn co-directors kan tí wọ́n jọ ṣiṣẹ́ ńgbà náà ó ṣe àwọn tó jọ jẹ́ co-directors Theophilus Danjuma lára àwọn tó jọ wà ńgbà yẹn ni. Lẹ́yìn yẹn ó lọ láti jẹ́ executive director ìyẹn olùdarí nílé iṣẹ́ tí wọ́n pè ní Pacific Holdings Limited láàrin 2001 sí 2006 kó tó di pé ó darapọ̀ mọ́ Pacific yẹn. Ó ṣiṣẹ́ ìyẹn fún Quicksilver Courier Company ìyẹn ní Atlanta, Georgia. Ìrìn àjò Adeleke nínú òṣèlú kó tó di pé wọnú òṣèlú ó jẹ́ ẹlẹ́yinjú àánú ni dáadáa tipẹ́tipẹ́. Ó sì jẹ́ pé ìrìn àjò òṣèlú ẹ̀ bẹ̀rẹ̀ ní 2001 àtòun àti ẹ̀gbọ́n ẹ̀ tíyẹn ti dolóògbé Senator Isiaka Adeleke ìyẹn ní ìyẹn gbẹ̀mímì ní April 2017. Ó díje dupò gẹ́gẹ́ bí aṣòfin ní Ọ̀ṣun West yẹn nínú ètò ìbò àtúndì by election tó dì ní 2017 nígbà náà lẹ́yìn ikú ẹ̀gbọ́n ẹ̀. Ó sì jáwé olúborí láti inú ẹgbẹ́ òṣèlú PDP. Adeleke ó ti fìgbà kan jọmọ ẹgbẹ́ òṣèlú APC o kó tó wá ya wá sínú PDP ní April 2017. Ní 2025 ìgbà náà ló wí ní Nigerian Icon of Good Governance NIGG. Ní December 2025 Adeleke kéde pé òun fẹ́ kúrò nínú PDP o. Ìyẹn ń ṣe àwọn èèyàn ní àhín. Lẹ́yìn ọjọ́ díẹ̀ ló bá ní Accord Party lòun ń lọ o. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti fi ẹ̀sùn sátífíkẹ́ẹ̀tì kan Adeleke náà kó tó di pé ilé ẹjọ́ padà dá ọ̀rọ̀ yẹn nù wípé ẹjọ́ táwọn kan ń pè tako Adeleke wípé kò ní WAEC certificate, wọ́n ní ẹjọ́ yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀. Ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé 2018 l'Adeleke kọ́kọ́ contest fún ipò gómìnà nígbà náà nínú PDP lòun wà tó sì kojú Alhaji Gboyega Oyetola ti APC àti Iyọ̀lá Omiṣore ti SDP ní September 22, 2018 nígbà náà. Ṣùgbọ́n wọ́n declare election yẹn inconclusive. Ní INEC ló bá tún ìbò ọ̀hún lọ́tún dì. Wọ́n bá ní Oyètọ́lá ló jáwé olúborí o. Ṣùgbọ́n inú Adeleke ò dùn, ó protest nígbà náà. Ní March 22, 2019 ó lọ síwájú ilé ẹjọ́ tó ń gbọ́ awuyewuye tó súyọ lẹ́yìn ètò ìdìbò. Níbẹ̀ ni wọ́n ti kéde Adeleke kó jáwé olúborí. Ṣùgbọ́n lẹ́yìn òrẹ́yìn ilé ẹjọ́ gíga jùlọ Supreme Court làwọn bá tún ní Gboyega Oyètọ́lá ni o. Bó ṣe jẹ́ pé Oyètọ́lá ló jáwé olúborí
nígbà náà. Nígbà tó ṣẹ̀ wá di 2022 Adeleke tún ṣẹ̀ wá jáde padà inú ètò ìdìbò tí wọ́n dì ní July 16 láti inú PDP tóun ti jáde ó fi ẹ̀yìn Oyètọ́lá jọlẹ̀ bẹ́ẹ̀. Ní 2026 Adeleke bá tún lòun fẹ́ díje dupò nínú àkọọ́dù èyí tóun ya wọ wọ́n sì dìbò náà ní August 15 lọ́jọ́ Sátidé 2026 ibẹ̀ l'Adeleke tó ti jáwé olúborí ó fẹ̀yìn Ambo jọlẹ̀ gbẹ̀. Nígbà tó di Sunday August 16 2026 àjọ INEC kéde ẹ̀ pé òun ló jáwé olúborí Adeleke ní ìbò 511,067 nígbà tí APC Bọ́lájí Oyèbámijí ìyẹn níbò 444,815. Adeleke win ní 19 local government nínú 30 local government tó wà ń bẹ̀. Ó sì jẹ́ uncle sí musician tó gbajúgbajà ní David Adeleke Davido. Ayọ̀bámi Akínládé lórúkọ tèmi.